ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد أدوكم الله سبحانه وتعالى أترى صلاة فنجوى محمد صلى الله عليه وسلم الله سبحانه وتعالى nínú Al-Qur'an oríkẹrin Quran chapter 4 verse 52 verse 58 Allah subhanahu wa ta'ala qala inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله سميع بصير الله سبحانه وتعالى ní àyà yìí ó ń bá wá sọ̀rọ̀ ọlọ́run ló wọ́n bá Allah subhanahu wa ta'ala òun pa wá láṣẹ an tu'addu al-amanati ila ahliha kádá gbogbo àwọn afúnṣọ́ àwọn àmánà àwọn nǹkan ní nǹkan tí ń bẹ lọ́dọ̀ wa Ọlọ́run ní kádá padà ila ahliha lọ sọ́dọ̀ àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí wa idha hakamtum bayna an-nas Ọlọ́run nígbà kí ìgbà tẹ́ bá ti ń dájọ́ láàrin àwọn ènìyàn nípa ní tó bá ṣẹlẹ̀ láàrin wọn tí wọ́n pè yín gẹ́gẹ́ bí olùdájọ́ àbí wọ́n pè yín pé kí lẹ rí sí ọlọ́ni an tahkumu bil adli ọlọ́ni ẹ̀dájọ́ ẹ bá wọn lò pẹ̀lú tó jẹ́ òdodo tó sì jẹ́ tó tọ́ nínú òfin Ọlọ́run àti lánàá Nábì sallallahu alayhi wa sallam ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́ni inna Allaha ni'ma ya'idukum bihi ọlọ́ni tó ń sọ fún wa yìí in tí ó lóore fún wa láyé ni tàbá bára wa lò pẹ̀lú léyìí tí a ń dá àwọn àmánà padà sọ́dọ̀ àwọn tó ní wọ́n bẹ́ẹ̀ sì ni a ń dájọ́ láàrin ara wa pẹ̀lú òfin Ọlọ́run ọlọ́lẹ́yìn léyìí yóò jẹ́ sábàbí orí fún wa láyé ìfọ̀kànbalẹ̀ yóò mọ́ bẹ láàrin àwọn ènìyàn a ní gbé ẹ̀tọ́ ẹnìkan fẹ́nìkejì bẹ́ẹ̀ sì ni a ní dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lábòsí eléyìí ó fa sábàbí tí ìfọ̀kànbalẹ̀ tí ó mọ́ bẹ láwùjọ mẹ́ẹ̀dẹ́ ènìyàn bákan náà yóò tún jẹ́ sábà bí oríire fún wa tó bá dọjọ́ al-qiyamah nígbàtá bá ń gba ẹ̀san àti orí àti àtúbọ̀tán tí ń bẹ lórí ìmá dá ẹ̀tọ́ padà fáwọn tó ní ẹ̀tọ́ bákan náà àti ìmá dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú ọ̀nà tó dá pẹ̀lú òfin Ọlọ́run ní gbogbo tá a bá wá ṣe inna Allaha sami'un basir sami'un alim Ọlọ́run bá mọ̀ gbogbo tá a ṣe pátá bá a ṣe ń dájọ́ bá a ṣe ń ṣe láàrin ara wa Ọlọ́run ní kò pamọ́ sóhun Ọlọ́run áyà yìí ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó fi ń pè wá sákìyèsí lórí tó yẹ kó jẹ́ ìṣesí àwa mùsùlùmí láàrin ara wa tó bá ti di ọ̀rọ̀ ń tàn pé al-amanat òun ni àwọn nǹkan oní nǹkan tí bá ń bẹ lọ́dọ̀ wa bó lè á ṣe bá lò táàfi ní jẹ̀bi ẹni yẹn táàfi ní jẹ̀bi Ọlọ́run kí lè kọ́ mọ́ bá ma wáyé ìrànlọ́bà Allah subhanahu wa ta'ala ló fi gbé ẹ̀sì islamu kalẹ̀ kí ẹ̀sì islamu kó wá rí sí àwọn agbọ́nrin yìí nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan gbòógì tí ó lè ṣe kó mọ́sàláìsí nínú àwùjọ mẹ́ẹ̀dẹ́ ènìyàn àbí èèyàn gangan ní fún ìṣẹ̀mí wa kí fọkànbalẹ̀ lè balẹ̀ mọ́ abẹ láàrin ara wa tí ó ní máa fa ìtàjẹ̀ sílẹ̀ tí ó ní máa fa ìmọ̀ bára ríjà àbí kí ìlú máa dàrú òun náà ni raddul amanati ila ahliha kádá àwọn fún iṣọ́ padà sí àwọn tó ní wọn lóbìdá sí pé nínú àwọn nǹkan mẹ́fà tẹ́sì Islam tó wá dáàbòbò àbí márùn òun náà ni ìwà dáàbòbò dúkìá ìwà dáàbòbò àwọn àmánà àwọn property nínú ọ̀nà tá a fi lè rẹ́lẹ̀ ṣe ẹ̀sìn Islam ẹ̀sìn tó pé ní ọ̀nà tá a lè gbà dá àmánà padà fáwọn ẹni tó ní àmánà táàsì máa dájọ́ láàrin ara wa pẹ̀lú òfin tọ́lọ́run ọlọ́ba Allah subhanahu wa ta'ala
bí a bá kó sínú ẹ̀kọ́ fíkíù orí ìrìnàrà àwọn ẹ̀kọ́ ló ń bẹ̀ẹ̀bẹ̀ tí ó fi lè dá àmọ́nà padà sáwọn tó níwá nínú rẹ̀ òun náà ni ìdájọ́ tí a rọra fún wa ní àlàyé ọ̀rọ̀ nípa rẹ̀ ní ṣókí òun náà ni tí wọ́n pè ní ahkamul luqta àmánà ni ìrí nǹkan he kárí nǹkan he lójú ọ̀nà kárí nǹkan he ó dàbó jẹ́ lé wa gan láti rí e tàbí mọ̀ pé àwọn akọ́lá ní àbárí lójú ọ̀nà àbárí nínú mọ́sálásí gbogbo ní tó bá ti sọnù tí ó sí lọ́dọ̀ ẹni tó nímọ̀ tí àwọn wá ríye àbáti ẹ̀mẹ́ tó ríye eléyìí ni tá máa ń pè ní lóktọ̀ nínú Sharia Islam afúnṣọ́ ni tó bá já sí pé èèyàn ni wọ́n máa ń pè ní laqif ṣùgbọ́n ìta fẹ́ mọ́ wá ní ṣókí òun náà ni kí ni ẹ̀kọ́ ẹ̀sìn Islam kí ló kọ́ wa lórí bá ṣe lè bá àwọn àmánà yìí lò tó bá yẹ pé nǹkan tí kìí ṣe kẹlẹ́rì in tí yẹn ríye lọ́nà àbí ń tá ríye níbi tá fi ríye tá sì mọ́pá àkọ́lá ní ilé ìlànà pè ní lóktọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ búwà o láti bá lò tó dá pé áyàta múwátà fi bẹ̀rẹ̀ fún wa yìí ló mọ̀ ṣiṣẹ́ gbè wá kò ní máa ṣiṣẹ́ lé wa lórí ọlọ́ni inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha ọlọ́run máa pàyí láṣẹ ẹ̀kẹ́ máa dá àmánà padà fáwọn tó ní wọ́n bó láṣì wá bá lò eléyìí ló fà á tí àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n wo lọ wọ́n wo bọ̀ wọ́n rí pé àwọn nǹkan tí àwọn èèyàn máa ń ríye ìpele mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ìtaàríye tó dá pé ẹni tó sọ́rùn gan kò ní bìkítà láti máa dààmú láti wà gẹ́gẹ́ bí àwùjọ ṣe gbé kalẹ̀ bí àpẹẹrẹ ẹni tó ju ìdérí bẹ́rọ̀nù àbẹ́ tó ju pẹ́ńsùnù ní ọ̀rá pẹ́ńsù ní ọjà mọ́kòkò ó wá dé ìgbà yìí wá rí pé àwọn mọ̀rímọ̀ ní àwùjọ wa yìí Ọlọ́run gbé wa jáde lẹ́bùn pé kẹ́ni ẹkú mọ́ dàmú mọ́ wa mọ́ wọn wùlẹ̀ kí ló wá mo ra pẹ́ńsù lọ́jà mo wá sọ́nù mo wá ń wà pẹ́ńsù lọ́wọ́ báyìí nǹkan ṣe ọ́ ni torí pé léyìí ti kọjá ní tí a mọ̀ láwùjọ á ti jẹ́ sókè jù bẹ́ẹ̀ lọ so ní tí a bá sọnù àbí ń ta bá ríye tó bá dá pé irú nǹkan báyìí ni tó bá kéré kìí ṣe kan tó pàtàkì tó mú lẹ́ni àwọn èèyàn tó wọ́n lè máa dàmú láti wá ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ṣe ní ẹ̀tọ́ fún wa ní malullahi Ànábì sallallahu alaihi wasallam kò ní malullahi yu'tihi man yasha ní eléyìí ẹ̀tọ́ ni ẹ̀rí dúkìá ọlọ́ọ̀bá ní a máa fẹ́ tó bá wù nínú Sahih Muslim afáwà Anas bin Malik radiyallahu ta'ala anhu wọ́n Ànábì sallallahu alaihi wasallam àwọn àtànábì jọ jáde ní gbòrò Madina lọ́nà ànábì wá rí tèbídùn tánkì ní sọmọ́ká ó wá rí kan nílẹ̀ jẹ́lá Muhammad sallallahu alaihi wasallam sọ ìpé lawla anni akhafu an takuna min as-sadaqa tí bá ẹgbẹ́ mọ̀ fáyà kí tèbídùn yìí ó má jẹ́ kan nínú àwọn tó fi yọ zaka ó ní akaltuha ó lóun bá jẹ́ rí torí pé àkọ́kọ́ ọlọ́run bá ṣe léwọ̀ fún jẹ́lá Muhammad sallallahu alaihi wasallam láti máa gba zaka bẹ́ẹ̀ ni kí gba sàárà èèwọ̀ ní àtúnwọ́ àti mọ̀lẹ́bí àti dílé rẹ̀ ìwọ̀ ní fún wọn àǹfààní wá sí ìwọ̀ ní náà ṣùgbọ́n tó tó wá rí náà ní òun kọ́ ló ní ṣùgbọ́n tó rí tí èṣe títí ẹ̀ yìí nínú àwọn kékeré ìjọba àwọn àfáàtí mọ́lá yọ̀rọ̀ wáyé pé in ta bá ríye tó bá kéré gẹ́gẹ́ bí àwùjọ bá ṣe pè é pé à bí yàn bá sọ orú kan bẹ́ẹ̀ nù kì í dààmú tá a bá ti rí àyèfiwẹ́lọ̀ ó ti di títí wá nù bí àpẹẹrẹ ìyàn rí fìlàyé láwùjọ wáyé láwọn fìlà tántà ní 150 200 naira àbáńkáṣífù ní ẹ̀rùgbà wọn léyìí akórìdá rẹ̀ ẹ̀fẹ́ lò pé àkáṣífù àti fọkànmú àti fi yíkíní akàn kórìdá rẹ̀ ní ṣùgbọ́n tí yàn bá rí tó bá lò sí haramu ní kìí ṣe haramu ìjọ́rọ̀ yẹn ní kí ó ní kó fi wẹ́lọ̀ pé ta ló sọ àkáṣífù ní ara kìí ṣe ọ̀rọ̀ kódà kìí ṣe súnnà pẹ̀lú torí pé Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ti yọ̀ǹda rẹ̀ fún so eléyìí jẹ́ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì ìta bá ríye tó dá pé ìta ríye yìí nínú àwọn nǹkan tó dá sí wípé nǹkan yìí òun gan fún ara rẹ̀ ó lè dáàbòbò ara rẹ̀ kò bùkátà kẹ́nìkan dáàbòbò àwa fẹ́ ríye ní kálíbà lè dáàbòbò nǹkan yóò bùkátà sí òun gan fún ara rẹ̀ tó fi dáàbòbò ara rẹ̀ ń bẹ lára rẹ̀ eléyìí lọ lórí bí ràkúnmí
bí àwọn ẹranko ńláńlá tó dá sí pé báwọn ẹranko àbìdà kéèkéé tó bá halẹ̀ mọ́ wọn wọ́n yanjú ẹ̀ irú àwọn kan bẹ́ẹ̀ ẹ̀sìn ò fẹ́ ká mú èérí màálù he bẹ́ẹ̀ sì àìrí ràkúnmí he bẹ́ẹ̀ sì àìrí ìgalà kálàrí he wọ́n fa màálù délé mọ́lẹ̀ tí rí mo mà rí lálàáfíà ní orí he torí pé nǹkan kò ṣe ní tí ó jẹ tí ó mú bí ó ṣe lo ìgbésí ayé rẹ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ti ṣe ní rọrùn fún bẹ́ẹ̀ rẹ̀ ràkúnmí náà ọlọ́ni afala yanzuruna ila al-ibili kayfa khuliqat ọlọ́ni ẹwọ ràkúnmí ni tẹbá wòye sí ẹ mọ́ bá ṣe dá ìtí ràkúnmí ó jẹ kó jídi 40 days níbẹ̀ lára rẹ̀ àti tí ó jẹ àti tí ó mú kò ní ìdípẹ́ nìkan ìgbàmí ara mọ̀ ní ọmọ rẹ̀ láwọn àdúgbò wa káàkiri ó sọnù wọ́n ń ṣeré káàkiri ni tẹbá ní wọn lè nẹ̀ ní wọn lọ́la túrọ àwọn ẹranko ńlá lábẹ́ túrọ sí pé kò sí para ní fún wọn ẹ̀sìn ò fẹ́ ká mú ṣùgbọ́n tá a bá fi lè mú dandan tẹ́sì islamu sọ ní wípé a mọ̀ fi wẹ́lọ ní títí táfikú àbítẹ́ tó ní tí ó fi dé tó ti wá gbà lọ́wọ́ wa tá bá kú náà nìyí a kò kọ wílì rakalẹ̀ pé ẹran tó bẹ̀lá gbólé lẹ́sì ní agbólé mi o èmúkọ́ mọ́ ní ẹmọ́ mi o ẹmọ́ jogun rẹ̀ a kò kalẹ̀ torí pé kèèṣẹ́ ẹran tí ó lè rí ní látara kó sọnù so àwọn eléyìí ó wá lọ lórí àwọn nǹkan mí bẹ́ẹ̀ lọ transpati ń ṣe nǹkan ẹlẹ́mìí bí mọ́tò tí wọ́n pàkì bí ẹ bá rìn lọ láàrin lókè láàrin Ìbàdàn sọ́yọ́ wọ́n pàkì mọ́tò kalẹ̀ wọ́n mọ́ kò súnlẹ̀ kó lórí mọ́tò yìí pé ó lọ fi wẹ́lọ̀ torí mọ́tò yìí ò jọ tí wọ́n sọnù bẹ́ẹ̀ sì ni kò yé ṣe kò tí rí nira níbi tó wà so agbọ́dọ̀ dé lórí eléyìí nídi pa mú arákùnrin bá Nábì sallallahu alaihi wasallam ó ní wà nábì ó ní kí ni ó sọ fún wa ní pé ìdájọ́ ẹ̀rí nípa lókùtọ̀tù dọ́ọ̀lá ẹran tó sọnù kí ni ìdájọ́ rẹ̀ ó wá bèèrè nípa al-ghanam nípa ẹran àgbò òṣèlá Muhammad sallallahu alaihi wasallam anábi ni arif wa sana tó bá rí ẹran àgbò ẹran ewúrẹ́ ẹran àgùntàn ẹ̀rí òbúkọ odidi ọdún kan òun ló fi wẹ́lọ̀ arákùnrin wá ń bèèrè pé tó bá ẹgbẹ́ ràkúnmí wá ń kọ́ anábìnrin kí ló kẹ́ pẹ̀lú ràkúnmí kí ló kẹ́ pẹ̀lú ẹ̀ ràkúnmí yìí níkùn oúnjẹ ń bẹ lára rẹ̀ kò ní ìrànlọ́wọ́ rẹ̀ sílẹ̀ anábì ojú ẹ̀ pọ́n nígbà tó sọ̀rọ̀ yìí so ó lè sọ pé ràkúnmí sọ̀rọ̀ kó wá lórí e so tó bá yẹ bẹ́ẹ̀ ìpínlẹ̀ lẹ́kejì àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ńláńlá bẹ́ẹ̀ pàápàá jùlọ bí àwọn ẹranko ńláńlá àbí àwọn nǹkan míì ńláńlá bẹ́ẹ̀ táà kan bá níbì kan táà sì mọ̀ pé àpẹẹrẹ pé ẹnìkan ló ní ó ń bẹ́ẹ̀ ká má dìde ìrìnlẹ̀ kẹta òun ni gbogbo àwọn nǹkan yòókù tọ́mọ èdè ènìyàn mọ́ ní bùkátà sí bí fóònù bí bàtà bí ago bí owó tó ní kíímà tó ní kìíní tẹ́pẹ́ ni tó sọnù gan yóò mọ̀ dàmú àti wà àti bẹ́ẹ̀ lọ eléyìí ló pọ̀ jù nínú táwọn èèyàn máa ń sọnù òun sì ni tó pọ̀ jù nínú táwọn èèyàn máa ń rí e bó láti wá bá lò a máa wáyé nígbà míì nígbàtí ó gbìyàn bá lọ tán ó ní ìyàwó táwọn mọ́síláṣí ó sì lè bàtà tẹ́ ká bá ní ẹnà mọ́síláṣí nígbàtí bá kúrò tán átùnbá yóò tún bá bàtà lẹ́nà mọ́síláṣí ẹ̀rí káàsìmẹ́ tó ní ẹni tó rí irú bàtà yìí ìdájọ́ tí ó fi bá lò nìyí àfi tó bá jẹ́ bàtà wọ́nran tó máa pé ẹni tó ní ilé ìgbọ̀dọ̀ mọ́ wá wọ́n jẹ́ pé bàtà tí yóò mọ́ wá ní gbogbo tó bá fẹ́ mú ìsìlámù kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí àwọn kan bẹ́ẹ̀ tá a mọ̀ pé ẹni tó ní yóò mọ́ wá àkọ́kọ́ kò ní pé wọ́n tó rí kìí ṣe ọ̀ràn yẹn ní lórí rẹ̀ kó mú tó bá rí fóònù tó bá rówó 10,000 20,000 1 million ẹ̀rí àbó orí nǹkankan nínú àwọn property àwọn ènìyàn dandan kọ́ ní kó mú ẹ̀sùn ní dandan ní kó mú tó rá kìí ṣe ọ̀ràn yẹn lórí ìgbà míì gan yóò mọ̀ jẹ́ haram fún yàn kíyàn mú tá a bá ti mọ̀ wípé àwa ìmánì wa ó jókòó dáadáa ìfọkànbalẹ̀ àmánà ń bẹ lọ́dọ̀ wa tá bá mú a ní débẹ̀ tá bá mú òfin tá fi bá lò a ní ọkàn wa gbé láti lè pé pẹ̀lú ẹ̀ ó wá di súnnà fún wa nígbà náà ká mú bí àpẹẹrẹ ẹni tó lọ lọ́nà torí fóònù rí ẹni fóònù tó bá rí iye tó bọ́ ṣiṣẹ́ 120 ni 100 ni 140 ni 100 ni 1 million lọ́ta ni ló bá rí àbówó láti ẹ̀dí lọ́nà ni ààrẹ lówó lé
ẹni tí ò lówó lé tó rówó lọ́nà tí yóò mú àbí ò ní mú tó bá ti mọ̀ wípé òfin ẹ̀sìn tí ń bẹ lórí ẹ̀ ò ní lè pe mọ́ lójú kó mọ́ lọ ṣùgbọ́n tí a bá mọ̀ ìpínyàn lè pe ìjójọ́ ọ̀rọ̀ yẹn náà kíyàn tún mú kìí ṣe ọ̀rọ̀ yẹn kíyàn tún mú pẹ̀lú súnnà ni ẹ̀rí ṣùgbọ́n tá bá ṣùgbọ́n pé tá bá mú a nílé pé òfin ẹ̀sìn ń bẹ lórí ẹ̀ ó jẹ́ haram fún wa ọlọ́ba Allah subhanahu wa ta'ala ní inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha ọlọ́run bá ń ṣe kìlọ̀ fún yín sẹ́ àwọn àmánà nǹkan oní nǹkan ẹ máa dá padà sọ́dọ̀ ẹni tó ní so ẹni tó wá rí nǹkan yẹ tó sì rí pé tó rí èyí ẹni tó ní yóò máa dààmú àti wá kí láwọn kan wò ní wọ́n ṣe lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà nìkẹ́ni yìí yóò fi wẹ́lọ̀ yóò kéde rẹ̀ nítorí èyí yóò kéde rẹ̀ ó kéré jù òun lọ́dún kan ó kéré jù lọ́dún kan ó pọ̀ jù kò níye gbà òṣèlá Muhammad sallallahu alaihi wasallam nínú hadith wa sahih Bukhari ti ta fáwọn Abu Ayyub al-Ansari radiyallahu ta'ala anhu ó ní arákùnrin kan rí pọ́ọ̀sì tí góòdì ń bẹ nínú ẹ̀ orí wọ́n bá Nabi sallallahu alaihi wasallam ó wá fi wẹ́lọ̀ Ànábì ní kó fi wẹ́lọ̀ kò dìde ọdún kan ó lọ ó tún padà wá lẹ́yìn ọdún ìgbà tọ́dún kan pé Ànábì ní tún fi wẹ́lọ̀ kò dìde ọdún kan ó tún lọ lẹ́yìn ọdún kẹta náà ó tún fi wẹ́lọ̀ bẹ́ẹ̀ so ìgbà tí ìtàtà bá ti ní pé aláǹfààní láti máa fi wẹ́lọ̀ láàmà fi wẹ́lọ̀ ṣùgbọ́n kéré jù odidi ọdún kan ó jọ ọ̀rọ̀ yẹn lé wa lórí so ẹni tó rí owó ẹ̀rí 10,000 naira 1,000 naira ó fi wẹ́lọ̀ odidi ọdún kan níbo láti wá fi wẹ́lọ̀ a wá fi wẹ́lọ̀ níbi àwọn ibi tá a ti mọ̀ yí pé ó súnmọ́ kẹ́yìn tó sọ́nù kó ti rí ó ní máa wà ní yàrá rẹ̀ owó tó rí lọ́jà mùkùkù kò wá tó sí yàrá rẹ̀ ní mọ́rọ̀jọ́rá wọ́n wà níwájú lé ní àrósọwọ́ ní ò wọ́n kò fẹ́gẹ́ nìyẹn ibi tó ti rí ẹ̀rí tó bá ti ẹ̀ ní ti wẹ́lọ̀ níbi kankan bí ibi tó ti rí kọ́ ibi tó ti rí number 1 láàrin ọjà láàrin àwùjọ àwọn èèyàn táwọn èèyàn ti máa ń péjọ ẹ̀rí kódà ó ń wà sí mọ́síláṣí jẹ láti fi wẹ́lọ̀ ṣùgbọ́n ò ní fi wẹ́lọ̀ ní mọ́síláṣí ni torí bí àpéjọ àwọn èèyàn nìyí ó wà dúró síta mọ́síláṣí tàbá ti wá kí ìrùntán tó àmọ́ pariwo ta ló sọwó nù o mọ́rówé lọ́jà mùkókó ta ló sọwó nù o mọ́rówé lọ́jà mùkó mọ́ sọ yí ẹ̀ ṣẹ́rà Muhammad sallallahu alaihi wasallam ó ń sọ fún Zaid bin Khalid al-Juhani radiyallahu ta'ala anhu wípé in tó bá rí ó fi wẹ́lọ̀ yẹ nígbà tí arákùnrin tó wá bèèrè yẹn lọ́wọ́ Ànábì Zaid ń bẹ nígbà náà Ànábì wá sọ pé o ní arif wa sana Ànábì ní arif wika'aha wa ifasaha wika'u rẹ̀ òun ní okùn àbí àpò tí ìkẹyẹ bẹ́ẹ̀bẹ̀ ó ṣàlàyé pẹ́pínú pọ́ọ̀sì ló bá ti rí ní orówé o ẹ̀rì àní ni mo rí nǹkan yìí tó ní nǹkan táwọn yẹn máa ń sọ́nù mọ́ pọ̀ ṣùgbọ́n tí wọ́n rí owó ó sì wà nínú pọ́ọ̀sì kí ni kọ́lọ̀ pọ́ọ̀sì náà black tó sì ó ní sọ yí tó rí so ó sọ pé o mo orówé o ó wà nínú pọ́ọ̀sì o ẹ̀tẹ́ni ẹ bá wá dé ó wà béèrè pé ókè èlò ní tó sọnù àwọn kan mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tásùmọ̀ pẹ̀lú ìlú tó dídí ọdún kan gbáko ẹni yóò mọ̀ ṣe bẹ́ẹ̀ ní àwọn àyè yìí láti máa ṣe ìyẹn kò dá nínú ẹ̀sìn ká sọ nǹkan nù ká máa fi wẹ́lọ̀ nínú mọ́sálásí yálà sọ́nù nínú mọ́sálásí àbí nínú mọ́sálásí láti ríre bí ò ṣe tọ́ fún wa àwọn ká sọ́nù ká fi wẹ́lọ̀ nínú mọ́sálásí bẹ́ẹ̀ náà ni kò tọ́ fẹ́ sọ́nù náà fún náà wá yálà ó sọ́nù níta àbó sọ́nù nínú ilé nínú mọ́sálásí kó wọ́n fi wẹ́lọ̀ nínú mọ́sálásí ọmọ sábà ṣe ìtàmà wọ́mọ wọ́n wà gbẹ́mẹ́ Salamu alaikum Salamu alaikum gbogbo ẹ̀yẹ̀ wọn àwọn wá bìí kíníkà fún ara ilé yóò mú bẹ́ inú mọ́ṣíláṣí ò rí bẹ́ so bẹ́ẹ̀ náà ni káàkùnkú káàkùn nǹkan báyìí òun náà rí e ṣe in tí ó mú wa kásọpá àtìkátà ìní mo rí mọ́ṣíláṣí ò bóyá fẹ́ fún ẹni tó jẹ́ aṣojú mọ́ṣíláṣí àtìmọ́ fóònù yìí ibẹ̀ àtẹ́kan mo ti rí níbẹ̀ ìbẹ̀ tó ní àti ìwẹ́lọ̀ tó ti yé torí ipò wa ni ìmámù gbà ìmámù ti di àwa ìmámù kọ́ ló ní tó ti yé tó bá fi ṣe ní àìfin nǹkan wẹ́lọ̀ ní mọ́sálásí yálà ká fi kéde nípa sọ́nù àti ká fi kéde nípa àrí Ànábì sallallahu alaihi wasallam man sami'a rajulan yanshudu dallatan fil masjid falyaqul lahu la raddaha Allahu alayhi
ó lẹ́nikẹ́ni tó bá fi lè gbọ́tẹ́ nìkan polongo ní mọ́sálásí pé òun sọ ẹrannu ẹ̀sọ̀ fún tọ́lọ̀ bò ní jẹ́ orí súnnà ni àkárù ni kódà àdúrà tó ní pẹ̀lú tásọ̀ fún àkéèsì ni so eléyìí á fi nǹkan ìwẹ́lẹ̀ kó dídọ̀ ọdún kan jàmá eléyìí jẹ́ àkọ́kọ́ lẹ́yìn tó tó kan bá ti wá pé látó láǹfààní táàrẹ tó ní náà látó láǹfààní ká tó yá lò látó láǹfààní ká yá lò ìyẹn rí 20,000 naira yìí ó wá fi wọ́lẹ̀ ó kéde rẹ̀ kó dídọ̀ ọdún kan kò wá rẹ̀ tó ní láti mọ́ àrán títí di Dhul-Hijjah kò wá rẹ̀ tó ní wọ́n jẹ́kí ti ẹ̀yáwó yìí ló tó lè yá lò lẹ́yìn ọdún kan ni tó ti yé tó bá yẹ pé bí àwọn àgbò bí àwọn ewúrẹ́ àwọn nǹkan bí àwọn adìẹ tó dá sí àwọn kan wọ̀nyí kò sí ẹ̀rí wọ́n kàn máa jẹun sí wa lọ́rùn ni bó láti wá ṣe ẹ̀sìn fún wa láǹfààní méjì alákọ̀ọ́kọ́ a lè pa bí ara di ẹ̀rí àbá rí àwọn àgbò tó a ti ń bẹ̀rù pé kí nǹkan kó mọ́ kó nira bá wọn a lè pa wọn àmọ́ká tó pa ẹ̀mọ̀ yẹ ẹ̀dì ẹ̀dẹ̀bẹ̀ jẹ tó bá fi jẹ ẹ̀dẹ̀bẹ̀ mọ́ pa tó nígbà tó bá pa fálù rẹ̀ òun ló dàpadà fẹ́ tó ní tó aláǹfààní kápá tó ní tàbá pa yóò mọ̀ ìjẹun sí ọlọ́run tó tàbá ti wá pa tàbí mọ́ yẹ tó bá dìgbà tẹ́ ní ẹbá padà wá dé á mọ̀ fi wẹ́lẹ̀ náà ó di dọdún kan mo rádì ẹ̀rẹ́ mo réwúrẹ́ o tẹ́ni ẹbá wá dé ẹ̀káàbọ̀ ìfipá ìgbà tí ń sì pá sí ìgbé tó pa ìyí dáadáa ìlú wọ́tí tó wó lẹ́gbà ní àbíkẹ́ lọ́ra níwà tó bá kàméjì náà tó bá ti wẹ́yẹn náà sì nìyí ó lè mọ́ pa ó sì mọ́ tọ́jú rẹ̀ yóò mọ́ fún ní jíjẹ múmu ṣùgbọ́n gbà tí wẹ̀tẹ́ ni ẹ bá padà wá dé tó ló fẹ́ gbà nǹkan padà kó ṣírò èyí tó ti ná lórí ẹ̀ adìẹ owó ti 10,000 ó sì ná 50 naira lórí ẹ̀ yóò sọ fún náà ní adìẹ yìí àbẹ́ ìbóye tó ní èyí tí mọ́ná lórí òfin náà pẹ́ẹ̀sì sórí ẹ̀ èlò ládẹ ẹjú mọ́ sọ́nù èlò ní gini láti jẹ́ ẹ̀mí náà mójútó so ẹni yìí yóò gbọ́ gbogbo tó ti ná lórí ẹ̀ yóò gbà tó bá pẹ́ nǹkan ọ̀gùn tí yàn lè gùn irú ẹni bẹ́ẹ̀ ó lè ṣírò ohun tó ti ná lórí ẹ̀ kó fi nǹkan náà fi ṣàǹfààní kó lo ẹran yìí kó fi ṣàǹfààní fún rẹ̀ ní òǹdí wọn tó ná lé lórí gbogbo eléyìí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó sọ fún wa pé inna Allah ya'murukum an tuwaddu al-amanati ila ahliha tó bá pé ilé ìlàbá gbọ́yé tá ń lò ní a ní mọ́ rí fóònù rí a sì ní mọ́ sọ fóònù nù ẹ̀rí a ní mọ́ rí fóònù rí a sì ní mọ́ sọ fóònù nù gbogbo ẹni bá lóhun rí fóònù rí ó jalè ní kò rí fóònù rí torí fóònù àdírẹ́sì ẹ̀ ń bẹ́ẹ̀ gbogbo pàtíkúlàsì ẹ̀ tó ní ó ń bẹ́ẹ̀ ẹ̀rí ìkànnìyẹn kọ́mọ́tò wá sọ wọn kan mí bẹ́ẹ̀ lọ láwùjọ wa tó tọ́ bá ti mọ̀ pé à nílè pé ẹ̀sìn fẹ́ ká jìnà sí àwọn mọ́jẹ̀mú yìí òfin tó dé pọ̀ àsìkò gbàwádìí tó lọ́bà Allah subhanahu wa ta'ala ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú àwọn ọ̀nà tá lè gbà lè máa dá dúkìá padà fáwọn tó ní dúkìá lọ́bà Allah subhanahu wa ta'ala ó ṣe àlékún imani wa àti àlékún àmánà wa alhamdulillah wa salatu wa salam ala rasulullah Allah Allah subhanahu wa ta'ala qul inna Allah ya'murukum an tu'addu al-amanati ila ahliha Allah bá ní òun pa wá láṣẹ ká dá àwọn àmánà padà fún gbogbo ẹnikẹ́ni tí àmánà rẹ̀ bá ń bẹ lọ́dọ̀ wa eléyìí kọ́ wa mùsùlùmí lẹ́kùn pé tá a bá ń sọ ìdá àmánà ìdá padà sẹ́ni tó ní ó bù káàkà sí ẹ̀kọ́ kìí ṣe bá wa ṣe rò kìí ṣe bá ṣe fíì tó bá yẹ pé kọ̀ǹdọ́kítọ̀ ní ẹni wọ́n wa mọ́tò èrò ní ó béèrè lọ́wọ́ àwọn àfẹ́ẹ̀sì nínú iṣẹ́ rẹ̀ tó ń ṣe yìí wọ́n á kó ẹlẹ́kọ̀ọ́ bó ṣe lè máa dá àmánà ní àmánà padà tó bá yẹ pé tó ń gbaṣẹ́ ọwọ́ ni ó béèrè lọ́wọ́ àwọn àfẹ́ẹ̀sì ẹ̀dàkùn báyìí láti máa ṣe wọ́n á ṣàlàyé fún ẹ bá ṣe mú àyà iṣẹ́ tó bá pé tíṣà iléèwé ní ọ́ ni ó béèrè lọ́wọ́ àwọn àfẹ́ẹ̀sì ẹ̀dàkùn ẹjọ́ sí yìí títàkù àyà yìí gbogbo àpátákódà tó fi já àfá oníkálùkù wà lápùkátà sí ọlọ́ni inna Allaha ya'murukum an tuwaddu al-amanati ila ahliha abẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala wọ́n kó lékún imani oníkálùkù wa wọ́n kó fún wa ní ojú kòkòrò síbi òfin Ọlọ́run láti máa lò nígbà gbogbo wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallam aqimus salat
الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا